àti Arewa kí bandmate kí wọ́n lọ set up báyìí lọ́ọ̀tì ẹ̀yọ kan ní màmá àkọ́kọ́ ṣe we want to do introduction láti lè jẹ́ kí gbogbo ẹ̀ balance ìyẹn lọ́dọ̀ àyájí wa Saoti Arewa àkọ́kọ́ sísá tí mo máa pè é mo lè pè wọ́n ní mọ́mì mi ẹni àtàtà ẹni téèyàn máa ń fẹ́ áfíríkà àwa la jẹ́ kí ti kùtà Abiola sọ ìwọ ni wọ́n màmá eréko famous band ìṣẹ́jú mẹ́wàá kásì ni wọ́n máa ń send owó sí àkáǹtì mi ẹ bá ń fún ọ ní àtẹ́wọ́ àwọn náà ní Ojulowo wọ́n wà láàrin wa a round of applause for Ojulowo in our midst today ẹ bá ń fún ọ ní àtẹ́wọ́ Ojulowo ẹ ṣe gidi gan fún gbà gbogbo yín kíkí bákàlẹ̀ in the building what's up Africa now bọ̀dá mi kí ló ṣe náà o jẹ́ǹtì náà o gbà pẹ̀lú mi o ṣùọ̀ náà o pọ̀ 100 àwọn Africa nìyẹn ẹ má bínú tí ẹ bá ní jókòó sọ́dọ̀ wọn oníbó ṣe. tóbi kọ́kọ́ ọmọdé jẹ́jẹ́ olùkọ́ ni kọ́ máa wù wá sí wá sí ilé wa wá yẹ wá tó dòdò. ìyẹn rà iṣẹ́ let's go what is this. Electricity. Hey. YouTube ló máa wá jà fún YouTube ló máa wá jà fún. mọ̀lọ́sọ́dọ̀ sísá mi àjọ máa ń kiri àgbàdo báyìí bàbá ti jọ wà lórí sẹ́yìn Títí Adéoyè ó ṣe TikTok jù ṣùgbọ́n ó lè bá madam ṣáájẹ́ àwọn madam TikTok a round of applause for Títí Adéoyè wọ́n lọ́dọ̀ ẹ̀kọ́ mi ìgbà tí mo kọ́kọ́ dé ìgbà tí wọ́n la kọ́kọ́ kíra ẹ bá mi kí wọn Mrs. Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ṣe wà pa ìkọjá mẹ́ta gbogbo ìdùn Africa mo kí K Àlùbáríkà mo ṣe ń wọlé bọ̀ K Àlùbáríkà Africa ẹ má bínú o kí lórúkọ ẹ̀ Saoti.